Farayola, 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 Farayola. Ọmọge tó rẹwà, ọmọge awẹ́lẹ́wà. Farayola, 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 Farayola. Ọmọge tó rẹwà, ọmọge awẹ́lẹ́wà. Farayola, Farayola. Thanks for your patronage, sir. Oh, you're welcome. You seem very diligent with your job. Thank you, sir. Anyhow, only nǹkan tí fẹ́ bá ẹ sọ. Kí ni yẹn, sir? Tó bá yọnu sí o, dandan ni kó lọ́la. Jọ̀wọ́ jẹ́ ìfaradà. Ibi tó ti ń ṣiṣẹ́ yìí, ó dà pé o like very much. Mi ò like bẹ́ẹ̀, sir. So, kí ló dé tó ṣiṣẹ́ mẹ́? Unemployment ni, sir. Unemployment? In other words, jẹ́ ká wo báyìí. Tó bá like ṣé o lọ sí school? Tó bá dẹ̀ lọ sí school, kí ló kà? Bẹ́ẹ̀ ni mo lọ school, sir. Graduate ni mi, sir. Accounting ni mo read ní university. You're a graduate? Yes, I am. So kí ló dé ṣe wá ṣiṣẹ́ ń rú bẹ́ẹ̀? Ìgbà tí mi ò ríṣẹ́, sir. Ibi tí mo rí better offer sí nìyẹn, sir. Reason tí mo ṣe ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni. You're a graduate? Yes, sir. So, tó bá rí better offer, you will leave that place? Definitely. Ma appreciate that, sir. Alright, nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀. Màá fún ẹ ní complimentary card mi. Okay? So wàá gbìyànjú kó wá rí mi. Then ẹ ká máa wò mọ́tọ́ lọ́hùn bá lè ṣe ìrànlọ́wọ́ díẹ̀ táwọn náà bá dẹ̀ lè gbìyànjú láti ṣe fún ẹ. Who knows? Ẹ ṣé mo dúpẹ́, sir. Àfikún tó pẹ́. Thanks so much. You're welcome. May God Almighty bless you, sir. Farayola, 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 Farayola. Ọmọge tó rẹwà, ọmọge awẹ́lẹ́wà. Farayola. Sir. Ẹ máa fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀. Máa fẹ́ kó promise mi pé o máa ṣe. Mo máa ṣe, sir. Tí ò bá ti ní family rárá, máa ṣe. Eléyìí ò lè pẹ́ lára rárá. Mo fẹ́ kó lọ resign níbi tó ti ń ṣiṣẹ́ presently. Sir, ẹ jọ̀ọ́ má jẹ́ kí n resign. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ kí n rí better offer kí n tó resign. Ẹ má jẹ́ kí ebi pa mí àtàwọn family mi. Farayola, kí n má jẹ́ kí ebi pa ìwọ àti family ẹ. Ó fẹ́ dúró dìgbà tó máa rí better offer. Better offer gangan ló wà wájú ẹ báyìí. Ṣé o jẹ́ ìsọ̀kan fún mi? Ilé iṣẹ́ torí ó kéré ni o, ó tóbi ni o, èmi lọ́dún lọ́hùn jogún ẹ̀ fún. So, all I want from you is to write your application and I'll approve it and you'll become the new accountant of this company. For real? For real? Bó ṣe rí gan ni mo sọ fún ẹ. Yeah. Oh, good. There's little change contest you can do. This. You will need to use this for your wardrobe. Pure update. Just change your wardrobe, your shoes, your bags, because you're into batting shemi by. Your appearance really counts to us. That's the image of this organization. You just have to come out looking, because you're the one láti rí àpẹẹrẹ ń pé ibi tó ti ń ṣiṣẹ́ ọ̀rọ̀ ó bà ń bẹ̀ wọ́n dẹ̀ ń fún ẹ ní ìtọ́jú tó yẹ. So take that. Ìyẹn ò sí lára owó iṣẹ́ o. Just take that, okay? This is just a token. Come on. We share owó iṣẹ́. Just
Kiss that, okay? Sir. Oh, come on. Sir. You're welcome. All right? Omi and my brother. Màámi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ṣe security tí mò ń ṣe kò tẹ́ mi lọ́rùn. Àdúrà yín mà ti gbà lórí mi. Ẹ gbọ́. Mo pàdé ọmọkùnrin kan. Ó ti bá mi gẹ̀ẹ́tì iṣẹ́ gidi lÉkòó. Èkó. Ó fàbúlé ilẹ̀ ó lọ sí. Ìyanu ti ṣe mi. Mo dúpẹ́. Orí pẹ́ lẹ́dàá bàbá rẹ̀ ò fi ẹ̀ lẹ̀. Kódà orí ti á gbé e. Orí mi náà sìn ẹ̀ lágbára Ọlọ́run. Wàá rí tí ẹ ṣe lÉkòó. Àmín, àmín, àmín. Ọlọ́run mo máa dúpẹ́. Mo máa dúpẹ́. Ọlọ́run ti ṣe o. Pé màá tún máa jẹun ọmọ tó tó yìí. Màámi, kẹ má dákẹ́ àdúrà o. Dákẹ́ àdúrà. Ṣé abiyamọ gidi a máa dákẹ́ àdúrà lórí ọmọ? Ìgbà ni mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àdúrà. Mo tiẹ̀ jẹ́rìí yín. Mo mọ̀ pé ìyá gidi ni yín. Ṣé láyọ̀ wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ adó lóríire? Ọlọ́run ṣe o. Láìdé ń kọ̀. Láìdé ló bèrè bẹ́yẹn nídà yìí. Láìdé wà níbi tó ti ń ṣeré. Ọlọ́run àṣàmì gbogbo ẹ̀ ló fi jọ dádì. Ẹ jẹ́ kí ló máa balẹ̀ ìrìnàjò èdè. Oya, ṣé ti wá? Ó ga ọ́, ìmúra iṣẹ́ pọ̀. The chief accountant. Èmi máa ní ọ̀rẹ́ mi. Ó ga jù. Ṣé màá bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? Anyway, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣe. Ó ti kúrò ní ẹgbẹ́ security nsìn. Professional line ẹ̀ lórí iṣẹ́ sí. Wàá máa ṣe jẹ́jẹ́ o. Ọkọ ọba, àdá ọba kò ní sáyé lẹ́sẹ̀ o. Wàá máa mọ̀ ọ́ ṣe o. Bó ṣe wá ń wọṣẹ́ yìí, ò ní ṣìwà wò. Ìwà tó máa wò tínú ọ̀gá ẹ̀ ṣe máa dùn. Tó ṣe ní disappointed. Ó ní kó wo máa ṣe jẹ́jẹ́ o. Torí bínú ẹ̀ ṣe ń dùn nínú tèmi náà ń dùn. Ayọ̀ ẹ ayọ̀ mi ijó ẹ̀ àjọjọ́ ni o. Ọ̀rẹ́. Ọmọ oró rẹ̀ tó ní mọ̀ kí mi ò ṣọmọ burúkú. Má wọrí gbogbo nǹkan tó sọ àti tó sọ gbogbo ẹ̀ ló ti yé mi. Mo wá ń fàsìkò ìgbàdúrà wípé gbogbo ìtọ́jú tó tọ́jú mi Ọlọ́run máa bá mi tọ́jú ẹ̀. Ò ní rí wàhálà, ò ní rí dààmú. Gbogbo ibi tó bá ti ń dé ọmọ máa bá àánú pàdé aláàánú olóore Ọlọ́run máa bá mi yàn tí ọkọ gidi bẹ́ẹ̀ lọ́lọ́run máa bá mi náà ṣe tiẹ̀. Jesus. O ṣé ọ̀rẹ́ mi. What are friends for? O ṣé mo dúpẹ́. Ọ̀rẹ́ bí ọmọ ìyá. Pẹ̀lẹ́. Farayola, as the manager of this glorious company, mo ní kí n wá welcome officially sí company wa ni. You are welcome. Thank you, sir. On behalf of the managing director and the entire staff of this company, la ń kí ẹ pé o káàbọ̀ sí iléeṣẹ́ wa. Ẹ ṣé mo dúpẹ́, sir. Mo ní kí n wá fún ẹ ní one or two advice ni. Ṣùgbọ́n ní company wa yìí, a máa ń ṣiṣẹ́ pọ̀ bí team ni. Then we see ourselves be one big family. And ọwọ́ tí ọ̀gá wa fi mú wa kò mú wa bí òṣìṣẹ́, ó mú wa bí family ẹ̀ ni. Ṣùgbọ́n ọ̀gá ní policy o, ìwọ tó bá fẹ́ jèrè ọ̀gá o láti wà hard working, kó máa ṣiṣẹ́ dáadáa, kó wà dedicated síṣẹ́ ẹ̀, kó dẹ̀ máa ṣe diligently. Tó bá ti ń ṣe yẹn in no time wá rí pé ọ̀gá máa fún ẹ ní official car. Lóòótọ́. Honestly, but mind you, o láti ṣiṣẹ́ dáadáa o. Torí iṣẹ́ tí o rí gbà yìí, Ọlọ́run lọ́wọ́ sí ni o. Because o rí sọ pé torí pé o fine, a lot of ladies out there ni wọ́n fine ju ẹ lọ. Sorry o, jẹ́ pé wọ́n fine tó jẹ́ pé wọ́n dẹ̀ rí irú iṣẹ́ yìí. Àmọ́ so a rí sọ pé torí ìwé tó kà, because mo yà wọ́n tó jẹ́ pé wọ́n ní PhD, tó jẹ́ pé wọ́n ti wáṣẹ́ tí wọ́n ríṣẹ́, tó jẹ́ pé at the end of the day wọ́n end up láti máa gun ọ̀kadà láti lè make ends meet ni. So anyway tó bá ti bá ara ẹ láti dúpẹ́ fún Ọlọ́run ni. So iṣẹ́ tó rí yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ló fún ẹ. Mo dẹ̀ mọ̀ pé tó bá ṣe dáadáa ìwọ náà wà ráyọ̀ ńbẹ̀. Ẹ ṣé mo dúpẹ́, sir. You're welcome. Ẹ
àsìkò tí mo wá dé iléeṣẹ́ máa máa gbèrú sí ni. Àmín. Ẹ máa mọ̀ sí rere. Iléeṣẹ́ máa máa lọ síwájú sí ni. Lágbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ sà. Hello sir. Ẹ fẹ́ rí mi? All right sir. Okay. Ẹ jọ̀ọ́ ọ̀gá mi ló pè mí. Yeah, come in. Ẹ kò ṣe sá. Jókòó. Ẹ sọ pé fẹ́ rí mi sá. Yeah, mo sọ pé mo fẹ́ rí ẹ. Fariola. Sá. Ṣé o mọ nǹkan tó ṣe gbà ẹ́ sí iléeṣẹ́ yìí? Torí pé mo jẹ́ graduate sá. Seriously? Yeah. Mo jẹ́ graduate. If it was based on that, in fact, Fariola, we have, uncountable graduates. Actually, mo gbà ẹ́ sí iléeṣẹ́ yìí kí n bá lè fi ní ẹ lágbègbè mi. Mo mọ̀ bóyá o ti kíyèsí nǹkan kan pa mi. Kíyèsí? Rárá sá, not at all. Ọ̀rọ̀ ń wúwo títí ká fọ̀bẹ bò. Fariola, I love you, and I would want to marry you. Oh my God. Madam Kosa. Madam? Madam wo ni ẹ? Ìyàwó yín. Ìyàwó mi. Not married. Mo ò fẹ́ obìnrin kankan rí. In fact, I'm so single and free. Single. Free. Of course. Fariola, 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 ọmọge tó rẹwà, ọmọge awẹ́lẹ́wà. Fariola, 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 Fariola. Sorry, mo mọ̀ kí bí tí màmá pẹ́. In fact, mo enjoy nǹkan tí mo ń bọ̀. Má bínú jọ̀ọ́, fún mi ní few minutes, oúnjẹ máa ready. Ṣùgbọ́n, sorry. Torí mo fẹ́ lọ́lá, ẹni tó bá dùn ẹ nínú, ẹni tó bá yọ́nú sí o, dandan ni kó lọ́lá. Jọ̀wọ́ jẹ́ n faranú ẹ, ọlá mi kò lè lọ sí. Ó kàn yọ sí wa lójijì, ó tiẹ̀ jẹ́ ń gbọ́ pò ń bọ̀. Màámi, ẹ mọ̀ pọ́dọ̀ yín lọkàn mi máa ń fà sí ní gbogbo ìgbà. Màámi, ṣé rántí ìlérí tí mo ṣe fún yín gbà tí mo lọ sẹ́kọ̀ọ́? Ìlérí mi ò rántí. Màámi, bẹ́ẹ̀ ni ti yín rí, mo mọ̀ pé ẹ lè rántí. Mo ṣèlérí fún yín pé owó oṣù mi àkọ́kọ́ níbi iṣẹ́, ẹ̀yin ni màá kó wá fún màámi. Bẹ́ẹ̀ ni, mo rántí. Ọmọ ọ̀tọ̀jú wọ náà. Èmi nìkan tán. Adúrò eléyìí. Ó jẹ́ ọmọ lẹ́yìn jẹ, kò dẹ̀ ní bu yín lẹ́nu. Àmín.
o ṣeun gbà tó bá máa tásìkò tọ́lọ́run yàn fún ẹ eégún bíi tiẹ̀ lọ́lọ́run ó fún ọ. àmín. ẹni tó ṣàánú ẹ bó ṣe ń ṣàánú mi lọ́lọ́run gbé fún ẹ. ẹ ṣe màmí ẹ̀yin náà máa tó fún mi ẹ máa jẹun ẹ tí ì rí nǹkan kan ẹ ṣe ń jẹ ni ẹ dẹ̀ máa jẹ dọjọ́ alẹ́. àmín èmi nìkan tán sórí ire. ẹ bá mi kílè náà fáwọn bàbá láì. adúrú ilé ò ṣe mo dúpẹ́ inú bàbá láyé yóò dùn orí mi sọ̀rẹ́ mo dúpẹ́ ò ṣe èmi nìkan tán abiyamọ ayé àti tọ̀run yóò bá mi kẹ́ ẹ ò ṣe mo dúpẹ́ orí mi ò èmi mo tún ní adúrú ilé èyí ó máa ń pọ̀ jù ó máa ń pọ̀ jù Farayọlá ò ṣe o òun náà jẹ wọn mọ́ o wò bá mi tọ́jú ẹ̀ pamọ́ síbi torí àbúrò ẹ̀ tó bá ti rí báyìí ó kò ní. jẹ́ káàbúrò rẹ̀ rìn fọwọ́. kò gbọdọ̀ rí torí mo jẹ́ mi pẹ̀lú pamọ́ tán. o ṣe mo dúpẹ́. màmí ẹ jẹ́ kí wọ́n máa lọ ẹ mọ̀ kọ́ ní ìpínyìn ò dáa mi ìdẹ̀ ní láìkí n fòrò rẹ̀. o dúró jẹun ni. ara mi ti ṣe. o ṣe. màmí ibi tí mo ti ń ṣiṣẹ́ ọ̀gá iléeṣẹ́ yẹn máa sọ pé òfin fẹ́ mi. yóò fẹ́ bíi tu ìbòwò ìyàwó òkè ló ní òfin ẹ ṣe. rárá o kò níyàwó rí o. kò níyàwó ńlẹ̀ tẹ́lẹ̀ ẹ ó ti dá ńgbà náà. ẹ fara mọ́. mo fi gbogbo ara sí i. tẹ bá ti fara mọ́ torí èmi náà ti sọ fún pé mo ti gbọ́ mo ti gbà. ó sọ fún mi pé tí n bá dé bíbá kí n kó lè bá yín sọ̀rọ̀. ó ti sọ fún mi pé tí n bá dé bíbá kí n pe òun fẹ́ bá yín sọ̀rọ̀. Hello dear. Yeah, báwo ni? Ṣó ti jẹun? No. I'm alright. In fact, the wine is fresh, alright. Okay. Èmi náà wà okay. Mo wà níwájú mọ́mì ni mo ṣe pé kó bá wọn sọ̀rọ̀. Okay. Mọ́mì, ó fẹ́ bá yín sọ̀rọ̀. ẹ ǹlẹ́ o ṣàlàáfíà ni ọkọ mi inú mi dùn láti gbóhùn ẹ ìjọ́ ò ló wá yọjú sí mi lábúlé wa. àìrọ̀ mo ti sọ fún pé máa yọjú sí yín. mo fẹ́ mọ̀ mo fẹ́ kó rí mi kó wá rí mi ò ṣe mo dúpẹ́. ọlọ́run kẹ́ o ọlọ́run ṣe ń lọ́ọ̀rẹ́ ara yín kalẹ̀ ò ṣe mo dúpẹ́ kó tọ́jú ọmọ mi Farayọlá ò ṣe mo dúpẹ́. Hello. So, baby, mo ti sọ fún mọ́mí pé máa yọjú sí wọn. So, I'll see you pretty soon, okay? Okay. Ohun ẹ máa dùn létí. Mo dúpẹ́ o. Bá mi, ẹ dákun ẹ bá ń wọ́wọ́ oúnjẹ, ewu mọ ní fagi ibi pa, tó bá wọn nǹkan bá mi. Lọ́mi, tá a mọ̀ ṣe báyìí, tá a mọ̀ ṣe. Kó rí léwo orí gìlọ̀tọ̀ báyìí, kó máa ń pín bọ́ wá nǹkan ọ̀fẹ́ fi jẹun. Tí ẹ̀ dúná, ṣé ojú ò tiẹ̀ tì ọ́ ní ẹsẹ̀ rí padà ni? Kí n sì máa bọ́. Bá mi, bẹ́ẹ̀ ni lẹ bí mi, ebi sì ń pa mi sẹ́wà ní fún un lónìí. Bá mi ẹ bá wá nǹkan o, ebi ń pa mi o. Ṣé ń gbà tí mo wá bí ọ̀hún? Owó ti rí abí mọ́mọ́ jẹun, ó ti fẹ́ kí wọ́n máa pé wọ́n máa pọ̀ ọmọ kọ́ ọmọ ṣe hòó, wọ́n máa pé wà kí bàbá ọmọ ṣe hìn. Ọwá gbọ́ o, èmi ò lè máa bọ́ ọmọ o. Bá mi ìrìn yín bá wí, ńgbà èdè ka bíbélì, bẹ́ẹ̀ bá ka bíbélì dáadáa ni, ẹ mọ̀ ti bíbélì sọ, ó ní bẹ́ẹ̀ bá fúrúgbìn kíún lẹ́ẹ̀ka, ẹ bá fúrúgbìn púpọ̀, ẹ kà púpọ̀. Ẹ bá mi yọ̀ mo ṣorí ire, ẹ bá mi yọ̀ mo ṣorí. Èmi náà sórí ire o, ẹ dá Mọ́ mi kí ló ṣẹlẹ̀?
ìròyìn ayọ̀ mú wá fún yín. Màámi kí ló ṣẹlẹ̀. tó ọjà wèrè ṣé òun wá bá ní orí ẹ̀ burú ni. Báàmí wọ́n mú ròyìn ayọ̀ wá ẹni máa gbọ́ sí ìròyìn burúkú ni kí n gbọ́ ni. Ọlọ́run tẹ̀ ní jẹ́ nǹkan ayọ̀ la máa gbọ́. Àmín. Ọmọ yín ti ríṣẹ́ lẹ́kọ̀ọ́ ni. ọmọ mi mú bẹ. Farayọlá ọmọ yín. Àbẹ́ ẹ̀rọ náà bá mi Farayọlá yìí sẹ́. Ẹ wò Àbẹ́ ẹ̀rọ náà. Farayọlá ti ríṣẹ́ lẹ́kọ̀ọ́. Kódà n tó fi ilẹ̀ rẹ̀ ó ní kí n bóun kó fún yín pé wà dúrà. Bẹ́ẹ̀ ni kò já yọjú sí mi. ó yọjú sí yín mo rò pé gbogbo ìgbà tó dé ẹ ti bọ́ síta ẹ ti jáde lọ. bóyá ń gbà mo lọ bí alájọ wa ni. Báàmí wọ́n fún yín lówó ẹ̀ ń kà sẹ́gbẹ́ ògbé ni. mo rò pé orí ẹ̀ burú ṣé bó máa àbúrò mi ló fún un lówó ṣé ń lè ka ni tí n bá sì fẹ́ dúpẹ́ lọ rẹ̀ àyọ̀ ṣe mi o ìyá rẹ̀ kó 10,000 fún mi o wọ́n bá ṣe pé ó lé má bínú tiẹ̀ wọ́n á ti pé ó lé sí i lọ gbà 20 ní báyà màmá rẹ̀ òkò pé ni yóò sá mọ̀ pé iye báyìí lọ́dọ̀ọ́wọ́ mi. Màámi ẹ dákun ṣé Farayọlá ò ní gẹ́gẹ́ náà ṣèmi náà ni. Bóyá kò mọ̀ pé wà ń lé máa wo ó dẹ̀ béèrè lọ́wọ́ mi o mo ní kó yọjú sí ẹ. kí ó ti kò nílò kó mọ̀ bóyá mo wà nábì ìṣẹ̀lẹ̀ ó yẹ ó ti kó kù Farayọlá kó kù. ká bá máa fi rí ọ̀sẹ̀ tó ń bọ̀ nsìn Farayọlá ò tún wálé mo jẹ́rìí ẹ̀ yóò fún ẹ ń tiẹ̀. yóò wálé àdúrà tèmi náà gbà. kọ́ bá ń bọ́ ọmọ mi sọ̀rọ̀ ọmọ mi gidi ni o ọmọ alálùbáríkà ọmọ tẹ́yìn fi tọrọ ọmọ tí báyẹn dọjú alẹ́ yàtọ̀ fún atókùmọ̀kù amọ̀nàrún mọ́ lọ èkejì ẹni à ń wí irú ọmọ tí kò bá sọ̀rọ̀ kò jẹ́ ọmọ bẹ́yẹn ṣe ṣe owó bẹ́yẹn ṣe ná owó kò tí yọ èyí fún tajà tẹran lówó o ìyẹn sòwò tí ọba lérè nú o tí yẹn bá fún akan lówó bad market ni o kò sí ní ọjẹ bọ̀ bẹ́ẹ̀ o. òdìbọ́ lágbára Ọlọ́run àjọ jèrè gbogbo wọn ni tiẹ̀ náà àdé lágbára Ọlọ́run. ó ti ẹ̀ dídí dáadáa ẹ wo bá mi ní ọ̀rọ̀jọ́ ọ̀la wọn ò rí ní. mo ní yanjú sí ni mo bí oúnjẹ kaná mo fi sáré wà ní. o ṣé mo dúpẹ́ o ṣé o àbọ̀ mi jíṣẹ́ mo. bá mi ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ lérò pé ẹ lè jèrè mi sá. Hello mami ẹ káàbọ̀ báwo dẹ ní trip yẹn mi náà mọ àwọn ọ̀nà yẹn no problem ayọ̀ ní sẹ́yìn so a lè sọ pé ọmọ ẹ káàbọ̀ no in the next 5 minutes or thereabouts máa dọ́dọ̀ yín. No, because of traffic. That's all. All right. Yeah. I'm already lightweight. All right. Ibi lọ wa, orí yóò da. Wọ́n lọ fíìdì, mo fẹ́ gbá bọ́ọ̀lù. Wọ́n ní wèrè rẹ ti gbé bọ́ọ̀lù kó fíìdì. Orí yóò pé ni. Dúró gbogbo nǹkan tí ẹ ṣe máa ń le kankan kan ò sí báyìí náà. Iṣẹ́ sọ́jà lọ ṣe rí tẹ́lẹ̀ ni. Orí yóò tí máa ṣe báyìí kí n tó ṣe báyìí ara mi dá kí n tó wá ṣe báyìí kí n wá tún ṣe báyìí ara mi dá ó tí kú ìní dé yẹn. ó dà ń fún èbó lẹ́ẹ̀kan orí ò dáa. bàbá ládùúgbò bàbá aláyé tó bímọ òṣì ọmọ òfò tẹbí tẹkọ ẹ pè bọ́ síta. kò sí ilé arábìnrin ẹ ṣe sùúrù kí ló dé kí ló ṣẹlẹ̀. kò sí ilé kí ni ẹ wo bó ṣe ṣe àbúrò mi ọmọ òṣì tẹbí tẹkọ ẹ wo bó ṣe na àbúrò mi yìtìyìtì. ṣé á jà ni. irú ìbéèrè òfòwò lẹ ń béèrè lẹ́nu ìyànà ẹni tí ó ṣe ọmọ bàṣàbàṣà báyìí ẹ wọ́n ń béèrè lọ́wọ́ mi pé ṣé wọ́n jà ni ẹ wo lẹ́kẹ̀ ẹ mú láyé jáde. ọ̀nà mi o ọ̀nà mi gan ní pápá ọ̀fọ̀ bà mí o. ọ̀nà tiẹ̀. kò sínú ilé o kò sínú ilé o ti sá lọ. kò sí láyé inú ilé kò sínú ilé àbí ẹ wo bàbá ìmọ̀ràn ẹyọ kan ṣoṣo mo ní tí mo fẹ́ gbà yín ẹ fi ewé ọmọ mọ́ ọmọ yín létí dáadáa ẹ pẹ́ láyé níbi tí bá ti gbọ́ tó bá ti ń jẹ gbogbo ẹ̀fọ́ kó má gbìyànjú àti jẹ gbẹ́ríga tèmi o torí ọjọ́ tó bá tún bá mi dẹ́rù rẹ̀ wò yóò gbà pé òun ṣì ilé ayé wa jọ náà. bàbá ìyún nìkan kọ́ ẹ wà kájọ ìròyìn kò dàbí àdàbí ẹ̀yìn o ẹ sọ fún láyé dáadáa tá a bá mú pípa lápá kẹyà fi ọmọ ọmọ létí o tí ẹ ti gbọ́. ẹ ṣe sùúrù o èmi ẹ̀wọ̀n mi mọ̀ pé ẹ parí ọ̀rọ̀ nígbà tí mo pẹ́ pa ni èwo làbúrò á sì fẹjọ́ sùn mí ẹ bá bẹ̀ kan pa. ìmọ̀ pẹ̀lú èèyàn báyìí nìyí
àsẹ́yìn lọmọ yín jọ àkọ́gbọ́ ọmọ tẹ́ ẹ bí àsẹ́yìn ló jọ kò lè dùn mí ná ńgbà téèyàn bá dàgbà tó báyìí téèyàn pa lórí tó báyìí tí ò ní làákàyè tí pàpánù rẹ̀ dojú dé táàgò orí rẹ̀ ti kú ẹ wò ẹ sá kìlọ̀ fún láyé tó bá dé bí bẹ́ẹ̀ kọ́ ibikíbi tá a bá ti pàdé ẹ̀ ẹ bá káànú jọ nù. ẹ wo ìjà abẹ́ ẹ̀gbọ́n. mama gíga ẹ̀yin ni bàbá òfò ìfúnyín lọ́mọ yín jájẹ ìfúnyín lọ́mọ òfò tẹ́bí jájẹ. ẹ̀gbọ́n ẹ̀ wá ṣé wọ́n wèrè lọ́dọ̀ yín ni. wọ́n wọ wèrè yàn yín ni torí tí wọ́n bá máa wọ wèrè yàn yín àtúntò àfẹ́jọ́ ọmọ nínú kí ẹ̀gbọ́n máa lérí. ẹ dákun kéèmọ ẹ yí dà abẹ́ ẹ̀gbọ́n kéèmọ pé tó wèrè ọ̀dáadáa mama gíga. ẹ̀yin bàbá òfò rádaràdà. ṣé ìbá sọmọ tí òṣèlè máa ti sọ sí ọ ó dàbí jẹbi sọọfì ọkọ ìlú àmú kẹkẹkẹkẹkẹ ọwọ́ akọ àkàlẹ jẹ pé àwọn méjèèjì fún wọn báyìí mú ẹ̀mí wọn fàlàndà ìyá ń jẹ yín ẹjọ ẹbọ wọ láyé mẹrin àwa wí dà ìlú ìdọ́dà pé plọ́ọ̀gì ẹnu ẹ̀mọ́ náà káyọ̀ tí mú apá ni ẹ̀ ṣe pé tó wà áyìn ìmú tó yẹ kó ní kó pàkánù yín ẹ̀yin máa ń bọ̀ ìkẹ́ ẹ̀. Oh, too close, Nadia. Actually, mo try láti round up pẹ̀lú àwọn few things tó kù. And aside that, mo bóyá mo sọ fún pé mo sì máa ọmọ àárí mi lẹ́nu. Mọ́mí bọ̀ wá kí wa. Ìgbà wo nìyẹn? In fact, wọ́n tẹ̀sí wà ní ọkọ̀ báyìí. So tí n bá kúrò mi nsìn, mo lọ park láti lọ gbé wọn. Kí wàá ní ṣíṣe báyìí? Kò sí nǹkan kan, yàtọ̀ sí pé máa round up then máa lọ sí park máa lọ gbé wọn. Máa kọ́ máa gbé wọn bọ̀ nílé. So ìwọ kàn lè máa lọ lé ní ọ̀rọ̀ lọ prepare nǹkan tó máa jẹ. Adédayọ̀, ṣé mọ́mí ò ní bínú pé òun mú mi wá kí àwọn? Ṣé mọ́mí mi ò ka gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ kún? In fact, tó bá bá wọn pàdé, you know she's a very pleasant, simple and loving woman. Well, no problem. Kí wàá ní favourite mọ́mí kí lè mọ nǹkan tí mo bá wọn ṣe sílẹ̀? Wọ́n náà kúkú tí wọ́n gbọ́ mọ́ olóòkè ni wá. Àmàlà, gbẹ̀gìrì, you know? Gúnfe, orí ẹja, things spicy and delicious, that's all. Ó ti yé mi, má worry. Gbogbo nǹkan tó bá fẹ́ máa bá wọn ṣe. Mo dẹ̀ mọ̀ kí mọ́mí gan, ó máa enjoy oúnjẹ mi. Anyhow, jẹ́ fún ẹ lówó so that wà lọ. Ẹ má ṣe ìyọnu ṣáájú. Ó wà lọ́wọ́ mi tí màá fi báyọ̀ ọkọ mi dáná. Oh, so ìyá ọkọ ẹ̀ nìkan ló fẹ́ bá dáná sí. Ọlọ́run máa ṣàánú ẹ̀. Ó tún bá mọ́mí jowú. Ókè o, ìyá ọkọ mi nìkan kọ́ mo máa bá dáná. Àtọkọ mi àti ìyá ọkọ mi ni fẹ́ bá dáná. Anyhow, ìwọ lè máa lọlé, okay? So tí máa ti gbé wọn máa kó máa bọ̀ nílé wa báyìí. And we enjoy your sumptuous meal. All right, darling. I love you. I love you. Bye. Later. All right. Farayola, 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 Farayola. Ọmọge tó rẹwà, ọmọge awẹ́lẹ́wà. Farayola, 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 Farayola. Ọmọge tó rẹwà, ọmọge awẹ́lẹ́wà. Farayola, 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 Farakomi. Torí mo fẹ́ lọ́lá. Ẹni tó bá dùn ẹ́ nínú, ẹni tó bá yọ́nú sí o, dandan ni kó lọ́lá. Jọ̀wọ́ jẹ́ n faranu ẹ, kọ́lá mi kó lè pọ̀ sí i, kọ́lá mi kó lè pọ̀ sí i. Farayola, 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 Farayola. Ọmọge tó rẹwà, ọmọge awẹ́lẹ́wà. Farayola, 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 Farayola. Ọmọge tó rẹwà, ọmọge awẹ́lẹ́wà. Farayola, Farayola. Your true love is on me, my baby, you dá mi lọ́rùn. Like I've never fallen in love before. Oh no, me my family sílẹ̀. Hello, darling. Hello.
Farayola. Káàbọ̀. Sweetheart mi ni. Wọ́n ní Farayola lórúkọ ẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé o máa fa ara yá wa náà? Máa fara yín dáadáa mà. Ẹ ṣé mà. Níbo lẹ ti ń ṣiṣẹ́ o àti pé ọmọ ìlú wo ni yín? Mami, ọ̀dọ̀ mi ló ti ń ṣiṣẹ́. In fact, òun ni accountant company mi. Yeah. Accountant company. Of course. Ìyàwó tó fẹ́ fẹ́. Ọ̀dọ̀ ẹ ló dẹ̀ ti ń ṣiṣẹ́. Yeah. Ìyẹn náà tún dáa. Mo fẹ́ wọlé èèyàn á lè bomi sára. Mọ́mì tí mo wà bíbá. Don't worry. I will be distance journey until Darling. Yeah. In fact, journey take too long. Are you sure? Take your mind off it, okay? And yellow the kitchen. I'm gonna prepare my stuff. Farayola, 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 ọmọge tó rẹwà, ọmọge awẹ́lẹ́wà. Farayola, 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 ọmọge tó rẹwà, ọmọge awẹ́lẹ́wà. Farayola, Farayola. Mami, ẹ̀yin ni mo wá rí. Rírí sí ni wá rí lórí ọ̀rọ̀ Farayola ni. Pàtẹ́dé, ọmọ yẹn kì í. Ó ní kóun bá yín gbé báàgì wọlé. Ẹ ṣáà lè. Ó tún so oúnjẹ ẹ̀ jẹ. Mami, kí ni nǹkan gbogbo tó ń ṣẹlẹ̀? Kò dẹ̀ wá sí nǹkan kan. Ibi ò kan pa mí ni. Mami, ṣe mọ̀ pé ẹ̀yin lẹ bí mi sọ gbogbo ilé ìtẹ̀sọ̀ yìí, mo mọ̀ yín náà. Kí ló ṣẹlẹ̀? Adédayọ̀, inú mi dùn wípé ọmọ tó mojú tó mọ́ra ni ẹ́. Ṣé bẹ́ẹ̀ mi nìyá ẹ̀ tí mo bí ẹ lọ́mọ? O mọ̀ mí dáadáa. Ṣé o fẹ́ gbọ́? Farayola àbí kí ló porúkọ ẹ̀ yẹn? Kò ń ṣe ọmọ tó ò ní fẹ́. Ò ní fẹ́. Mami, ṣé àwàdà lẹ ń ṣe ni àbí kí ni? Mo ò lè fẹ́ bíi ti báwo. Àwàdà báwo? Tó bá jẹ́ pé Ọlọ́run bá fún ẹ nírú ẹ̀bùn tèmi ní, tíwọ náà bá rí inú tí mo rí ni, wàá mọ̀ pé kì í ṣe ọmọ tó lè fẹ́ ni Farayola àbí kí ló gbọ́dọ̀ bẹ̀. Farayola kò ṣeé fẹ́. Tó bá ń gbọ́ kò ṣeé fẹ́, kò ṣeé fẹ́ ni ò lè fẹ́. Ẹ wò mami, ọmọ tẹ́ ń sọ yìí, tẹ́ tí enílẹ̀ ẹ̀ṣẹ̀ bá pàdé náà, ẹ máa dúró kẹ́tí ẹ mọ̀ díẹ̀ kẹ́ tó mọ̀ ìgbà ẹ̀. Báwo lè ṣe máa sọ pé mo ò lè fẹ́? Ọmọ tí máa fẹ́ nìyẹn mami. Ṣẹ̀dẹ̀ rí nǹkan tí bá fẹ́, òun ló yẹ kẹ́yìn náà bá mi fẹ́. Ṣé kí n jẹ́wọ́ fún ẹ? Tó o bá rí ohun tí mo rí, wàá mọ̀ pé ò lè fẹ́. Kò ṣeé fẹ́. Lójú ayé mi kọ́ ló máa ti fẹ́. Tẹ́pẹ́ tó fẹ́ gbọ́ nìyẹn. Bí mo dẹ̀ ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí, mi tiẹ̀ wá padà lọ sáyé gúnlẹ̀ mọ́. Ibi tí màmá gbé mi. Bó ṣe máa wá fẹ́ lójú mi, aṣojú èmi àtiwọ́. Àbí tí ò bá ṣe mi mo bí ẹ. Tó bá dẹ̀ kọ́ ọmọ kọ̀rọ̀ sí ẹ lẹ́nu, ò ní kọ̀rọ̀ sí mi lẹ́nu. Ṣé kí n lọ́ bá fúnra mi pé ọmọ mi ò lè fẹ́? Ò lè fẹ́. Àná ò ní fẹ́. Ṣé bẹ́ẹ̀ ni ìlàjọ wà yìí? Mo náà ò ní fẹ́. Ò ní fẹ́. Adédayọ̀ ò ní fẹ́ Farayola. Ó dà, máa pè fúnra mi, máa sọ pé ò lè fẹ́. Torí ọmọ ni. Torí ọmọ ni. Torí ọmọ. Torí ọmọ ni. Torí ọmọ ni. Torí ọmọ ni. Torí ọmọ. Torí ọmọ ni. Torí ọmọ ni.
torí ọmọ. Farayọlá 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 ọmọge tó rẹwà ọmọge awẹ́lẹ́wà farayọlá 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 ọmọge tó rẹwà ọmọge awẹ́lẹ́wà farayọlá farayọlá. Farayọlá farakànmí torí mo fẹ́ lọ́lá ẹni tó bá dùn ẹ́ nínú ẹni tó bá yọ́nú sí o dandan ni kó lọ́lá jọ̀wọ́ jẹ́ n faranú ẹ kọ́lá mi kó lè pọ̀ sí ni kọ́lá mi kó lè pọ̀ sí ni Farayọlá 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 Farayọlá. Farayọlá Farayọlá ọmọge tó rẹwà ọmọge awẹ́lẹ́wà Farayọlá Farayọlá. Kí ló ń ṣẹlẹ̀ ń báyìí? Kó àwọn èèyàn náà ń sáré lọ náà ń sáré bọ̀ yìí. Kò yé mi gan-an. Wo bọ́ yẹn ń sáré? Díà, ṣé mo kọ́ wájú ilé wa gangan nìyẹn? Are you serious? I'm telling you. Iwájú lẹ́yìn nìyẹn? Exactly. Kí ló ọ̀wọ́ ìkànnì wọn ló ń sáré padà. Wá lóde kí ló ṣẹlẹ̀. Ìyá Farayọlá ni àwọn ènìyàn kà ń bẹ̀ látàrọ̀ ó tiẹ̀ ti dà ìyá mi yín ni àwọn ènìyàn kà ń bẹ̀ látàrọ̀ wọ́n làwọn pa Yorùn àwọn làwọn pa ìyá aláta kódà ọmọ ìyá aláka tí ń bẹ́ẹ̀ lu èbò wọ́n làwọn pa. wọ́n lọ sí burúkú sàn kí ló sọ lẹ́nu sórí ẹ pé ṣá mọ́mì tèmi àjẹ́ orí ò pé rárá mi rò pé mo nǹkan tó ń sọ. àbáwọn ilé ìtẹ̀lé wa wọ́n pè yín náà. ẹ wo wo. ṣé ẹ ya wèrè ni ṣé ìyẹn lọ fẹ́ kú. ẹ̀gbọ́n tó ń sọ lẹ́nu ni. mo rò kó ní ibú ẹ kò ní kálẹ̀. náà mi wọ́n pọ̀ gbogbo wọn ni o. ẹ wò ó ti dé ilé ìwé ẹ wò ó ti dé wọ́n ní. ẹ mọ̀ lọ́mọ lórí. ìyá mi ìyá mi bẹ́ẹ̀ ni ìdúró báyìí lọ́wọ́ wí tẹnu. ìyá mi ẹ má wí nǹkan ẹ jẹ́ ń wí. ìyá mi ẹ má ẹ jẹ́ ń wí. fúnra mi ara wọn ni. ẹ jẹ́ ń wí. ẹ jẹ́ ń sọ tèmi. ẹ wo ẹ jẹ́ sọ kíní kan fún yín ẹ jọ́ rí yín ó pé o èyí tí wọ́n bá ti bàjẹ́ kò lóko méjì o kódà ni ẹ pé o agbàpọ̀ ṣe ń tí ọ̀dà sí dandan ní ká parí àwọn awítẹ̀ ẹ̀yin náà ìwọ̀n tẹ́ lọ kó tẹ́ fi máa nẹni lẹ́ni bó tiẹ̀ jẹ́ èèyàn dúdú sẹ́yìn gbọ́dọ̀ fọmọdé mi èèyàn dúdú gan lórí débi èèyàn pupa tára rẹ̀ ó fi dáná jẹ àwọn awítẹ̀ ìwọ olójú wa current ṣé ń lé yín gan wọn ọdún bùkún látòdì ọ̀run ó ti ń bọ̀ gan sáwọn màláíkà ò ti jí ọkọ̀ jálàjì kó tó délé ayé ebójú ẹni ò rí nàdán dáadáa wèrè tó yóò kírètì kánópì sójú ara rẹ̀ tó wá mú gidi ọ̀nà yóò yà mí. ẹ má lọ ọgọ́ ayé. bẹ́ẹ̀ pa mí mọ́ sọ máa mi ṣe lóòótọ́ ni. ẹ jẹ́ ń wí. ẹ jẹ́ kí máa mi. máa mi ẹ jẹ́ kí. ìwọ dà kí ni ọmọ àní ọwọ́. wọ́n lù mí jù báyìí lọ wọ́n sọ tẹnu. máa mi ẹ jẹ́ kí. mo bá yín mo bá yín mo bá yín. ó ti jù bá ń lọ mo dáhùn sọ pé kọ́ máa wí nǹkan kan ìyá rẹ ti sọ tó jù bá ń lọ sórí ọ̀nà iwájú bàbá ẹlẹ́rọ lọ́gbà ìyá rẹ ti sọ ó lòun ló ń pa ọmọ kìnìún límọ́ tí wọ́n bí jẹ́ pé wọ́n sì kó balẹ̀ ní wọ́n fà ìyá rẹ ló ń jẹ́. kò ṣàwọn. ó ti jù bá ń lọ wo gidi dájọ tó rọ́mọdún mẹ́ ọlọ́run ní ti bọ́ta wọn ò bá ti gún yẹ pa ọmọ kan ní gún mú lọ́mọ ní ẹ̀mú ní ògbójúmọ́ lo tí ìbá kan fẹ́ràn mi lù yìí èèyàn lè bàjẹ́ lẹ́rọ ọmọ kó mo jẹ́ o wọ́n pààyàn mọ́ ni o. ẹ gbà mí èmi àtọkọ mi lájọ wà ọkọ àfẹ́sọ́nà mi bí kò wá mọ màá mi.
ló o ti mú wọlé. lọ́fíìsì fásitì padà lọ́fíìsì fásitì padà òní dààmú ìyá rẹ tuntun sọ fún ọ jẹ sí wọ́n tètè máa lọ tètè máa lọ bí oúnjẹ imported ní ọ̀hún pàdé èkó ni. ẹgbẹ́ mi wọ lọ́dà. jọ máa lọ máa tẹ̀lé mi. mo bá yín báyìí. oyin. Sùmọ́lá ọmọ Bẹ̀nẹ̀ èmi mo jẹ́ ẹlẹ́ni tẹ́rẹ́ tó ń lẹ̀rọ èmi mo ṣe pa láyé ọmọ rẹ èmi mo wà nídìí ọ̀rọ̀ rẹ̀ mo bá yín pa. ìyá afárá ìwọ ló ń sọ ọmọ mi pẹ̀lú àtẹ̀mí àti ẹ̀kọ́ síra wa ìwọ ló ń sọ ọmọ mi àìwà kọ́ ló wù yìí abájọ mọ́sá ń wò náà pé kí n ká dàrú ọmọ rẹ ó sì bíráìtì ju tọmọ mi lọ ṣé ọmọ rẹ ní bọ́dì ni ọmọ tèmi ní bọ́dì kí ló dé. wọ́n sọ tẹnu mi. àwọn tó ti ẹ̀ sọ ti ẹ̀ dá ẹ̀jẹ̀ ẹ̀kọ́ Muhammad ni ní mo fi ń gba agi lọ́wọ́ ìbọn lọ́yẹ̀ ń wá náà mọ́ lọ́gán bá ń pọ́ ṣé o lè ṣerú nǹkan báyìí sí mi o wá sọ pé lẹ́ni tẹ́rẹ̀ ìwọ lọ jẹ́ ẹ̀rọ wo ní bẹ lára ẹlẹ́ni tó fi ń jẹ́ ẹ̀rọ wo lẹ́ni nílá ọ̀dájú sọlọ́ lọ́yọ̀ mi gan ọlọ́run ọmọ náà bá fi mi jẹ́ bá kọ́ bífù náà bá wolúwẹ̀ jẹ́. àjẹ́ tó ń kà àwọn nǹkan tóun ti ṣe àwọn ẹni tóun ti pa ayé bá tiẹ̀ jẹ́ ṣé ẹni téèyàn máa fẹ́ ni. ó ti ẹ̀wọ̀n kan tí Yorùbá sọ ni wọ́n ní ìyàwó burúkú ṣe é ní àná burúkú ni ò ṣe é gbà ó. ámbẹ̀lẹ̀ tà sí ètò wa jájẹ́. ṣùgbọ́n ìgbà tí ìyá mi sọ èmi kan mo ká gidi borí because ìwọ náà ò ṣáà lè sọ pé èèyàn ò tí ì dúró tó báyìí kó wá rí ọmọ tó wà hard working caring industrious focus aṣáájẹrẹ ìjà ṣùgbọ́n ọmọ yìí tó wá yà mí lẹ́nu jù nígbà tí màá tó sọ pé nǹkan táwọn àgbà bá jókòó tán rí kó pọ́ngi ò ní rí òde àṣé nǹkan tó ń sọ rí nìṣó. mo wá ní láti lọ apologize fún mi nítorí pé wọn gbọ́dọ̀ fẹ́ nú òde kò fi sọ̀rọ̀ sí yàn torí òbí èèyàn ni ìyá èèyàn ni ẹ tó dàjẹ́ léèyàn lórí mi. ká máa dúpẹ́ ní sọ ìpàṣẹ wa ń sìn máa try ńlọ wo bí ṣe máa bẹ̀ ìyá mi seriously. ilé láti bẹ̀ wọ́n. máa bẹ̀ wọ́n máa délé lálẹ́ yìí I'll try and see how I can do that. Farayọlá 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 ọmọge tó rẹwà ọmọge àwẹ̀lẹ̀wà Farayọlá 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 ọmọge tó rẹwà ọmọge àwẹ̀lẹ̀wà Farayọlá 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 farakàn mi torí mo fẹ́ lọ́lá ẹni tó bá dùn ẹni Farayọlá ẹni tó bá yọ ó tún sunkún ni. dandan ni kó lọ. What's all this? jọ̀wọ́ jẹ́ ń faranu ẹ̀ kọ́lá mi kò ṣe ní lè má pọ̀ sunkún. sí ni kọ́lá mi kò lè pọ̀ sí ni. ayé mi ti bàjẹ́ ṣé o rí pé òfò ńlá ló ṣe mí ní. Ọlọ́run ò ní jẹ́ kó fò ṣe ẹ́ mo understand ẹ náà but má wàá fi ẹkún ṣe rẹ̀ ẹ́ léṣe torí kò sí oore kan tí ẹkún ṣe fún ni lágọ̀ọ́ ara lẹ́yìn kó fa àìsàn síyàn lára lọ Ọlọ́run ò ní jẹ́ kó rógun àìsàn. lásán fún ma gbẹ́bẹ̀ mi ni síbi mi bá lọ bá nílé láti bẹ́ẹ̀ ṣùgbọ́n màmá ẹ̀gbọ́n tó yẹ pé wọn ò láìkì mi màmá ò ní jẹ́ kó gbẹ́bẹ̀ mi. Ọlọ́run á jẹ́ kó gbọ́ tó bá di láàárọ̀ ọ̀la wá lọ bẹ̀ lọ́fíìsì. kí n lọ sọ́fíìsì ẹ̀ kí n lọ bẹ̀ ẹ́ ṣòdẹ̀rọ kó máa gbọ́. Ọlọ́run á jẹ́ kó gbọ́ orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ náà kò dẹ̀ kí n ṣe fún òtẹ̀ àbí ṣé tó bá ṣe pé ẹ ti fẹ́ra yín délédélé nírú nǹkan báyìí happen ṣé máa dẹ́rù ẹ síta mo ti gbọ́ tó bá ti dọ̀la mo máa lọ sọ́fíìsì láti lọ bẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ Ọlọ́run dẹ̀ máa jẹ́ kó gbọ́. Ọlọ́run á jẹ́ kó gbọ́ jẹ́ ká sùn. ọ̀rọ̀ òkú mi ọ̀rọ̀.
àti bàbá tó bí mi sáyé jẹ́ ń fẹ́ ọ délé o. jẹ́ ń fẹ́ ọ délé. Mami. Mami. Mo ti sùn lọ́ṣà. Báwo ni ọkọ mi? Mami, mo mọ̀ pé mo ti ṣẹ̀yìn. Mo dẹ̀ fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ yín. Ṣẹ̀ mí? Ó ṣẹ̀ mí o. Kí ló ṣẹlẹ̀? Kí ló rí? Lórí ọ̀rọ̀ Farayọlá yìí náà ni. Ó ṣẹ̀ mí, mi ò bínú. Mo kúkú lókè mí lẹ́yìn ọ̀run. Ẹ̀yin àgbàlagbà náà dẹ̀ lẹ sọ pé ọmọdé ò lè mẹ́kọ̀ọ́ jẹ kó má yí lọ́wọ́. Ṣẹ̀rí, mo wá fi ń dá yín lójú sìn pé láti sìn yìí lọ lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti jáwọ́ lọ́rọ̀ Farayọlá. Èmi ò bínú, mi ì bínú mọ́. Èmi mo ṣáàbí ẹ. Ó dẹ̀ látìgbà tí bàbá ẹ ti kú, ààrẹ nìkankan. Èmi àti ẹ náà lájọ ń kópa. Báwo ṣe wá fẹ́ bínú sí ẹ? Mi ò bínú sí ẹ o. Mi ì bínú sí ẹ rárá. Ohun tó kàn ṣe kàn dùn mí. Ó dùn mí gan. Ẹ má bínú màmí. Mi ì bínú. Mi ì bínú mọ́. Ó ti tán pátápátá nù tèmi. Níwọ̀n ìgbà tó ti sọ pé ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ ẹ. Ó ti parí. Ẹlẹ́dàá bàbá ẹ̀ tó sùn sọ́run tó sì rí wípé wọ́n nìkan náà mò ń bá kiri láti ìjọ́ yìí. Àtẹlẹ́dàá tèmi tí mo sì wà láyé á bá mi pèsè ìyàwó tiẹ̀ fún ẹ. Ìyàwó alálùbáríkà tẹ́jọ́ máa lura yín gbó kùtàkùtà. Á bí sùn, á bí wàlẹ̀ fún ẹ. Ẹ bí ọkùnrin àbíró, á bóbìnrin àbíyè. Sórí ọwọ́ mi máa fi gbóná ojú. Ẹyin mi máa fi pọ́nmọ́ ẹ. Màá wá kọrin. Ọmọ táwọn ìwòlágbà máa ń kọ. Ọmọ ẹni mi a sì máa mú ọmọ lókè. Èrè ni àmọ́ kì í ṣe látọ̀dọ̀ Farayọlá torí pé nígbà kú fẹ́. Èmi náà ti jẹ́ ọ̀rọ̀ rẹ̀. Ọmọ agbọ́rọ̀ sí wọn náà lẹ́nu. Ṣíjú òsì ní tí òkè báyìí ni wàá máa Farayọlá ẹni kẹ́ wá bẹ̀ wá wò mo ń bá yín sọ̀rọ̀ níbo lẹ ń lọ báyìí. sórí ẹ pé ṣá ibo ni mò ń lọ lọ́fíìsì ọkọ mi. ọkọ yín ó dáa o wọ́n ní kẹ́mi sọ fún yín wípé àyè yín kọ́ ni bí ìmọ̀ o wípé tẹ́ ẹ bá ti débì kí n lé yín padà. wọ́n ní ti bá débì báyìí kó má jẹ́ kí n wọlé sórí ẹ pé ṣá o ṣọ́ọ̀pù ò tí mú kankan láàárọ̀ yìí. bóyá yín lẹ ti yabẹ̀ lẹ ti mú nǹkan o ilé o mọ̀. Súlè lẹ́nu ẹ sí mi bóyá èmi ni mo mú nǹkan. iṣẹ́ tó ní kẹ́mi jẹ́ fún yín ni mo sọ yẹn ṣé ti yé yín ẹni tí ó bá dẹ̀ràn ni níṣẹ́ là ń bẹ̀rù àkí ń bẹ̀rù ẹni tá a jẹ fún. sórí ẹ pé ṣá èmi ló ń lanu gbàgà tó ń pè lórúkọ Farayọlá. ọ̀dà o tẹ bá lẹ́ẹ̀gbọ́n ẹ wá wọ́n ní kí ẹ má dé ibi yìí. tó fẹ́ àbí idiot lélẹ̀ ni ó fẹ́ kẹ́nu bọ̀ mí lẹ́nu ni. ọ̀dà àwọn ní tẹ bá ti débí báyìí kémi má jẹ́ kẹ́ ẹ wọ bí mọ́ abẹ́ríṣẹ́ mi fún mi bò ní. Adédayọ̀ ní tí n bá ti débí báyìí kó má jẹ́ kí n wọnú ọ́fíìsì. pẹ̀lú ògo Ọlọ́run ẹ ṣé o ẹ wá máa lọ ẹ ṣé o ẹ ṣé o ẹ wá máa lọ. Farayọlá ọmọge tó rẹwà ọmọge àwẹ̀lẹ̀ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣù. Farayọlá
Your true love is on me. My baby, you got me on me. Like I've never fallen in love before. Follow me, ma fi mi sílẹ̀. Jọ̀wọ́ má fi mi sílẹ̀. Farayola, 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 Farayola. Ọmọge tó rẹwà, ọmọge awẹ́lẹ́wà. Farayola, 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 Farayola. Ọmọge tó rẹwà, ọmọge awẹ́lẹ́wà. Farayola, Farayola. Ọmọge aláìsíkiri jẹ́ ń fara nù ẹ́, jẹ́ ń dùn ọ́ nínú ọ́, jẹ́ ń bẹ́ ọ délédélé, jẹ́ ń mú ọ délé, fẹ́ fi yọ́ màmá mi o, àti bàbá tó bí mi sáyé, jẹ́ ń bẹ́ ọ délé o. Ìyá mi ẹ jẹ́ jẹun ọwọ́ ń ro èmi o. Ẹ̀yin náà wò àǹtí mi nu nọ́kọ̀ náà wálé mọ́ èmi nìkan ló kù pẹ̀lú yín tí ẹ bá ṣe pé mi gan ro tìbí ni ó yẹ ti fi yín lẹ̀ kí n ti wókò wò mí lọ ìsìbí bí ẹ bá wa dé ọ̀nà rẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ wa náà ti wà léèwé gíga àti wàhẹ́ẹ̀kì orí ikọ̀ ní English àti máàsì làwọn ń wá kì àti tí ń ṣe wá ń bẹ lábẹ́ aṣọ ẹ jẹ́ fẹ́ kọ́ ẹnu. ẹ jẹun ẹlẹ́dàá yín èwo. ìgbẹ́ bá wa dé náà. Mama mi o, mama mi abiyamọ. Manager. Sir. Ṣé alàbọ̀rùn ni wàá di ẹ̀wọ̀n mọ́yàn lára báyìí? Tàti wá ń run business at loss báyìí. Ṣé iléeṣẹ́ ò ní parun? Ọ̀gá, Ọlọ́run ò ní jẹ́ kí iléeṣẹ́ ìparun. Ọlọ́run ò ní jẹ́ kí iléeṣẹ́ wa run down. Àmín. So tó bá fẹ́ run down kọ́ o, manager, ṣàlàyé fún mi because with what we have as at last month, I lose 3.5 million. Oṣù táwa yìí, we just lost 5 million naira. With a projection, maybe 10, the next month 15. I mean, it's uncertain. Ọlọ́run ní jẹ́ sà. Ọ̀gá ẹ wo, èmi náà ń ro ọ̀rọ̀ yìí náà. But everything tó yẹ ká ṣe, òun náà là ń ṣe kí iléeṣẹ́ ilé tẹ̀síwájú. Gbogbo ọ̀nà tá dẹ̀ ti ń gbà látẹ̀yìnwá, tá fi ń ṣiṣẹ́ èyí tó fi ń lọ síwájú, òun náà la ṣe ń gbà. Bó bá ṣe wá di pé à ń lose customers tí gbèsè ń wọlé ní òye mi. Kò lè yé ẹ manager, kò lè yé ẹ, and you know why? Because ìwọ náà tẹ̀ jẹ́ ń bí ẹnì kankan náà. Tó bá ń ṣe ìkọ̀kan náà lójoojúmọ́ over and over sọ fún mi, how can you have a different result? Ìkọ̀kan náà ló máa já sí náà. True or false? Oh, true, because sọ ọkọ mọ́. Anyhow, alátiṣe ara ló máa mọ bó ṣe máa ṣe àtiṣe rẹ̀. You can excuse me for now. But Ọ̀gá. No but, please, excuse me. Ọ̀gá. Manager, leave now. Thank you.
ọkùnrin máa ń jí àwárí yín wẹ́rẹ̀ kí ló ń ṣẹlẹ̀ wọ́n lọ́ọ́ ṣe gbà ní ẹjọ́. ẹ̀rọ tiwa dé ni. pàdé mi ńkọ́. ó lọ sí church. Oh, that's true. Èní ni prayer meeting. Kí ló dé ìwò lọ ni? It's today Christmas. Àbí kí náà ṣe ń bẹ̀? It's today Christmas? Yeah. Ṣé ó dìgbà tó bá tó di pé ó jẹ́ Christmas day? Tàbí tó bá ṣe nǹkan church ló gbọ́dọ̀ lọ? No, this is not good. Ọkọ ẹ jáde lọ. Ó lọ gbàdúrà bá yẹn ṣe máa dá. Ìwọ ní it's today Christmas àbí kí náà ṣe ń bẹ̀? But kí ló máa ń ṣe àwọn Africans náà? Àwa là ń gbàdúrà jù. Tẹ́ bá dórí òkè kò sí ni ẹ máa ṣàbà wá ń bẹ̀ káàkiri. But ẹjọ́ ṣé yẹn ní ká tó yìnbó? Ṣé yẹn ní ká máa ṣe gbogbo nǹkan dáadáa tí yìnbó ń ṣe? Ẹjọ́ torí Ọlọ́run. Church mélòó ni Bill Gates lọ́nà? Máa fi ara ẹ wé Bill Gates. Bill Gates ò kì í ṣe Africa. O lè fi ogun tó ń bá ẹ jà wéè tó ń bá ti Bill Gates jà. Aláwọ̀ dúdú ni wọ, òyìnbó lòun. Dúró náà, èèyàn gbọ́dọ̀ bá síbì kan. Tó o bá jẹ́ mùsùlùmí, wàá jẹ́ oníṣẹ̀ṣe tàbí kó jẹ́ onígbàgbọ́ ni. Brabanji, mi ò ní ṣòro. Yeah, I'm okay. I'm living comfortably. I have a very good man, an handsome man. Look at our house, very nice. Ejo, what else do I want? Tell me. Okay, ó ti yé mi. All right, go take care. I'll see you later. Oh, kí ló dé? Ẹ ti ń lọ ní torí pọ́n rẹ̀ yóò sí ilé. No, mo kọ̀ dé ń lọ ní o. Màá pè tí n bá ti ń lọ sí. Okay. All right, go take care. Yeah. All right, o. Kẹ́ take care o. Màá tẹ̀ jíṣẹ́ yín fún. Ẹ pẹ̀lẹ́. Church. Ẹ̀yin ọmọ ogun tó ń bá yín tẹ̀ ní church. Pẹ̀lẹ́, mommy. Sorry, dear. Farayọlá, báwo wà ní báyìí? Mo dẹ̀ ní kí n gbé ẹ lọ sí hospital ó sọ pé ò lọ. Mi lọ sí hospital ara mi máa yá. Ara ẹ̀ máa yá tó ń sọ nìyẹn. Condition ẹ̀ dẹ̀ ń wọ̀ sí. Lọ́làkẹ́, ara mi máa yá sẹ̀ máa wà òkè. Okay, mo fún ẹ di ọ̀la. Tí ara ẹ ò bá yá, máa gbé ẹ lọ sí hospital. Torí mi lè jẹ́ kó wá kó bá mi. Èyí oúnjẹ ò jẹ. Kí ló ṣe? Kúrò ńlé mi, kò ṣe kúrò láyé náà. Kí ni problem ẹ? Ebi ò pa mí ni, tẹ́bí bá pa mí máa jẹun. Okay, nígbà tó bá dé hospital lọ́la, tó gba injection, tó lo oògùn, oúnjẹ máa lọ lẹ́nu ẹ̀. Mi lè jẹ́ kó bá mi. Easy. Ẹlẹ́dẹ̀. Mi ní ṣoore ṣe. Pẹ̀lẹ́. Ọ̀rẹ́ ẹ̀ ti pẹ́ jù náà, wọ́n náà wò time. Daddy àti mommy máa ti máa expect wa. Actually, o mọ̀ rẹ̀ ni kò ń delay, ó lè jẹ́ kọ̀ọ̀kan ló ṣẹlẹ̀. Ọ̀bẹ kí wọ́n lè ṣẹlẹ̀, kó dákẹ́ wọ́n máa keep to time. Ẹ wo ìjọ, pẹ̀lẹ́ má bínú. Mo mọ̀ pé mo pẹ́ ìjọ torí Ọlọ́run. Kí ni wọ́n máa bínú? Ẹ̀yin kàn wọ́n pé time ti lọ nínú. Daddy àti mommy máa ti máa expect wa. Ṣé o mọ̀ pé mi ò lè rí bẹ́ẹ̀ náà? Traffic ló fà ṣe ti gbọ́. Fáwọn gbàdé mi. Pẹ̀lẹ́ má ti bọ̀. Ọ̀rẹ́ jẹ́ ká sáré ra àjọ torí Ọlọ́run. Nǹkan tí sọ fún ẹ náà nìyẹn traffic jọ. I'm calm down.
Laryngitis. So far, right? Pàdé, báńsà òfúra, báńsà jásí náà. Ajá òfúra, ajá jìn. Onílé tí ò bá fúra, òun ló lè ń kó lọ. Kí ni gbogbo ilé tó sọ? Pàdé mi, ò ní fúra. Fúnra bíi ti báwo? Kí ẹ ìbọn láti tó yìí. Ṣé o ò fi ìpín látijọ́ tó ti wọ ibi báyìí ní gbogbo bísíǹsì ti ń lọ lẹ́yìn? Àpòrí yẹn sọ. Ṣorí ìgbà tó pè mí láàárọ̀ ẹ̀ tó pè mí mo kọ́kọ́ fẹ́ ní kí n sọ fún ẹ bọ́n mo sẹ́sẹ̀ pé ó wà pẹ̀lú ẹ̀ torí mo ṣe di pé ti bá dé bí báyìí. Ṣé kì í ṣe ọ̀dọ̀ bàbá ẹ ló sọ pé à ń lọ ẹ̀? Yes. Àtẹ̀sẹ̀ kan bodò ọ̀nífà tá a bá wá ti méjì bọ̀ á gbé wa mi torítorí. Kí ló rò pa máa ṣe ń sìn báyìí? Adé lọ bẹ́ẹ̀ wọn ò lè lọ. Kí la máa sọ fún pé tí ò jẹ́ ká lọ? Èmi gan ti kọ script yẹn dání mo kọ́ mo ti parí ẹ̀ screenplay àwọn ti ṣe náà ní ìsìn tó bá ti wọlé ṣe èmi á dúró lẹ́yìn tẹ máa pè fóònù ẹ̀ wà á kọ́ gbé wà á lè máa sọ pé òun expect ẹ̀ ok mo ti gbọ́ mọ̀ ń bọ̀ tó bá ti bèrè wà á lè pé ó gba impromptu urgent kọ̀ọ̀kan tó expect ó gbúdọ̀ lọ ẹ̀ báyìí ok lẹ́yìn àwọn máa mọ ọ̀dẹ́ tá a máa lọ. Sure. Sure, ó máa work. Ìwọ wọlé jẹun all right. Jésù Olúwa wa. Àmín. Ẹ̀kẹ́ hallelujah 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 hallelujah. Arákùnrin, níwájú Olúwa Ọlọ́run ọba tí a kì í pè jẹ́rìí rọ́, Olúwa mú mi rí wípé ọ̀rọ̀ arábìnrin tí ẹ torí ẹ̀ wá Bọ́látító kì í ṣe ìyàwó yín lóòótọ́. Ṣé mo sọ fún ẹ? Ẹ wò tó bá yẹ pé mò ń wẹjú àbí tí mo jẹ́ wòlíì màmá jẹ́ o. Ṣé mo sọ? Yàtọ̀ sí wípé kì í ṣe eegun ọ̀hà tí Olúwa yọ ní ẹ̀gbẹ́ yín láti fi ṣe obìnrin fún yín, kì í wá ṣe òun ló mú kí àwọn ilé-iṣẹ́ yín kó máa doríkodò bí àdán, bí kò ṣe wípé a mú mi rí arábìnrin kan pẹ̀lú omijé lójú tó ń sunkún wọ̀rọ̀. Arábìnrin yìí gangan ni ẹlẹ́dàá rẹ̀ ń bínú sí yín. Ó dàbí ẹni wípé ọ̀rọ̀ àjọsọ wà láàrin ẹ̀yin méjèèjì bíi màá fẹ́ ọ wàá fẹ́ mi kó tó di wípé ẹ̀yin yí padà bìrì tí ẹ sì yí ọwọ́ rẹ̀ sígbó. Olúwa ní kí ẹ ronú jinlẹ̀ sí arábìnrin náà kí ẹ sì wá ìdáríjì lọ́dọ̀ rẹ̀, nítorí bí bẹ́ẹ̀ kọ́ bí kò bá dáríjì yín ó ṣeéṣe kí ẹlẹ́dàá rẹ̀ má dáríjì yín. Ẹ ronú jinlẹ̀. Farayọlá ló sọ. Farayọlá. Wòlíì, ṣe rí Farayọlá lọmọ tẹ́ ń sọ yìí. Farayọlá tá dẹ̀ ń sọ yìí ọjọ́ tí ń tẹ̀lé lọ sí abúlé láti lọ rí ìyá ẹ̀, ọjọ́ yẹn gangan ni ìyá ẹ̀ ń kà. Àjẹ́ nìyẹn. Ṣá máa mú ọmọ àjẹ́ tá máa sọ díyàwó ni. Bí ènìyàn kọ́ lọ́lọ́hun mi rí, bí ènìyàn kọ́ lọ́lọ́hun mi rí o. Ṣé rí ojú tí àwa fi ń ríran yìí ó yàtọ̀ sí ojú tí àwọn ìríjú Olúwa fi ń ríran. Kò rí bẹ́ẹ̀, ó jìnnà síbẹ̀ gédégédé. Ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan. Ẹ jọ̀ọ́ ìyá tó bí yín ńkọ́? Wọ́n wà láyé. Ibo ni wọ́n wà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí? Wọ́n wà nílé ọ̀dọ̀ mi báyìí báyìí. Olúwa gbàdúrà yín. Àmín. Ogun ayé yín á ṣẹ. Àmín. Àmín.
ọ̀rẹ́ yín ti wà okay wọ́n kàn ní shock ni ẹ kàn jẹ́ kí wọ́n rest dáadáa ṣe gbọ́ ẹ jẹ́ kí wọ́n rest tó bá ti rest ó máa better. Dókítà ẹ ṣé o wọ́n sọ pé ẹ ti discharge. Of course wọ́n ti wà okay. ẹ jẹ́ kí wọ́n rest dáadáa tó bá délé ṣe gbọ́. Farayola. ẹ mọ́ra yín ni. In fact doctor ẹ jọ̀ọ́ ẹ kò máa bá mi bẹ́ẹ̀ kó grant me ní audience because mo mọ̀ pé mo ti ṣe and then bill ẹ wà ní ọ̀f máa tẹ̀lé. èèyàn dáadáa dẹ̀ ní Farayola o but no matter the situation mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin bọ́ sista ẹ gbọ́ nǹkan tí wọ́n bá yín sọ ṣe gbọ́ ẹ kàn excuse me mo fẹ́ attend sí patient. brother ṣe take ara yín náà wà rí ẹ take ara yín. Hello, pastor. Ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú mi, ẹ má jẹ́ kú wa. Ìyá wa, kí ìnira yìí lè dáwọ́ dúró, kí ẹ̀mí yín kó sì lè gùn sí fún wa. Kò bá ṣàǹfààní tẹ́ ẹ bá lè tan ìmọ́lẹ̀ sí nǹkan tó ṣókùnkùn sí gbogbo àwa tá a jókòó yìí. Àjọ ọmọ ni mo ṣe àjọ ọmọ ni mo ṣe ọmọ. Ìyá Adédayọ̀ ó ti sádọgbà báyìí o ó sì di dandan kó gbọ̀gbọ̀. ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ ṣe kí Ìyá Adédayọ̀ kó fi ẹnu ara rẹ̀ sọ tó bá fẹ́ gan-an. bẹ́ẹ̀ ni torí wípé ẹnu oníkàn ni láti gbọ́ pọ̀n. ẹ ṣé mo dúpẹ́ o ọ̀rọ̀ tí yín náà ò ní dojúrú o torí ọmọ mi Adédayọ̀ mo ṣe wá bí òun lọ̀rẹ́ mi ṣe wù mí wá o òun nìkan ni mo ní láyé àti lọ́run ọmọ ọdún 5 ló sì wà ńgbà tí bàbá rẹ̀ ti kú gbogbo ibi tí mo wá ń dé náà sọ fún mi wípé bó bá ilé gbéyàwó kò ní lè tọ́jú mi mọ́ ó sì tún tó ẹni tó ń fẹ́ bẹ̀rẹ̀ báyìí òun ló ṣe wá bá yín wípé obìnrin kankan kó má ṣe wù Adédayọ̀ láti fẹ́. olórí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ìyá Adédayọ̀ ọ̀rẹ́ mi sọ tí mo fi mú wá síbí ọmọ rẹ̀ gbọ́dọ̀ fẹ́ yàwó Adédayọ̀ gbọ́dọ̀ rí ìyàwó fẹ́ tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fẹ́ yàwó báyìí kò ní tọ́jú ìyá rẹ̀. tó bá wá rí bẹ́ẹ̀ ó dàsẹ́ ó dìmùlẹ̀ ó sì dègúnnù obìnrin kóbìnrin kan kò ní í wu Adédayọ̀ mọ́. Ìyá Adédayọ̀ bá a bá rọ obìnrin kóbìnrin kan tó bá sọ pé Adédayọ̀ wu òun bó bá kúrú o bó bá ga kó bá ga bó bá wá kọ́ lògì kó fọ́ lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni ó ti dègún o ó sì ti dàṣẹ ó dàṣẹ ni. Màámi ẹ ṣe nǹkan tó tó yìí. Broda Adédayọ̀ ọ̀rọ̀ sì kù níkùn mọ́mì tán fẹ́ sọ kò bá ṣàǹfààní tẹ́ ẹ bá lè la gbogbo ẹ̀ yé wa yéké. nígbà tí mo bá ọmọ mi hàn pé kò wọ́n fẹ́ Farayola yóò gbọ́ takú ọmọ lọ́wọ́ báyìí ni mo ṣe gbọ́ ìpinnu wọn ọjọ́ yàn pé àwọn fẹ́ yọ sí ìlú àwọn ìyá Farayola mo ṣe gbọ́ nìyí o.
So. Gbogbo nǹkan tí wàá tí mọ́mì jọ sọ lánàá, gbogbo ẹni mo gbọ́ pátápátá. Mọ́mì sọ pé kó má fẹ́ mi. Farayola. Yes. Tó bá gbọ́ gbogbo nǹkan tí mọ́mì sọ. Okay. But ṣé wo gbọ́ nǹkan tèmi sọ ni? Mọ́mì sọ tí wọ́n ní. Ṣùtì mo fẹ́ kí o fọkàn ẹ balẹ̀. Máa fẹ́. Now, okay, ṣó fẹ́ gbọ́ tuntun. Dìde nísìn kó lọ múra. Jẹ́ ká lọ rí mọ́mì ẹ. Kí n dìde? Kí n lọ múra fẹ́ lọ rí mọ́mì sí mi? Yeah. Are you sure? Èmi kọ́ ni mo ní kó dìde kó lọ múra ni. Dìde lọ múra. At least ìyẹn aṣáà mọ́kàn ẹ balẹ̀. Get up. Mo ní kẹ́ ẹ má lọ àfìgbà tẹ́ ẹ pàpà fagídí lọ. Ó dáa. Tọmọdé yín bá sọ wípé òun máa yí nìke, èmi náà jẹ́wọ́ fún yín pé mo máa yí ní padà. Bẹ́ẹ̀ ni. Ẹlẹ́dàá ìyá Farayọlá. Ẹlẹ́dàá ìyá Farayọlá. Mo fẹ́ rán ọ ńṣẹ́ lónìí o. Ó sì di dandan kó o jẹ. Torí wípé Ṣàngó ò gbọ́dọ̀ kó ohun orógbó. Bẹ́ẹ̀ ni kọ̀ǹkọ̀ kan yìí kọ́ ohun odò. Òòjọ́ lóró náà múgi. Òòjọ́ lóró tọ̀ múlẹ̀. Gbogbo tí n bá bọ̀ sọ lónìí kó o gbọ́ kó o sì ṣe é. Ẹlẹ́dàá ìyá Farayọlá. Gbogbo aburú tó wà nílé ayé pátápátá ni mo fẹ́ kó o máa kà mọ́ rẹ̀ lọ́rùn pé wọ́n ló ṣe. Gbogbo iṣẹ́ ibi tó ń gbé lé ayé tí etí ò gbọdọ̀ gbọ́ ni kó o máa sọ pé wọ́n ló ṣe. Kó o bẹ̀rẹ̀ sí í kà kí ṣìṣe kó bá ẹ torí wípé àìmọṣẹ́ kọ̀ òun ló jẹ́ kọ́mọ orogun kó korí bomi gbóná. Èmi ń pa. Èmi wọ́n yín, wọ́n bá yín pa. Ẹ jẹun wí. Èmi wọ́n yín pa. Wọ́n sọ, wọ́n kéde. Ẹ jẹ́ kéde fún gbogbo ayé. Wọ́n kéde lẹ́nu. Èmi ni o. Èmi ni. Wọ́n wí tẹnu mi. Èmi ni. Bẹ́ẹ̀ ni. Èmi ni. Mọ́mì, kí ni mo ṣe fún yín tó tó yìí? Aṣẹ́yìn lẹ fi màámi ṣẹ̀ sí. Tí bá ń dáríjì yìí, Ẹlẹ́dàá mi ò ní dáríjì yìí. Ẹlẹ́dàá mi ò ní dáríjì yìí. Mami. 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 Broda, ẹ bá má sọ̀rọ̀ púpọ̀ torí ká má bàa sọ̀rọ̀ òdì sí abíni. Ìyá wa yìí àwọn làbá máa pè ní ẹni ibi fàpòsùn. Àwọn ni wọ́n ta fà sókè tán tí wọ́n yí dóborí tí wọn ò rántí mọ́ pé bí ọba yìí ò bá rí ni tọ̀run wò gbogbo wa. Ẹ wá wo ibi tó já sí báyìí. Pásítọ̀, mo ti ṣe màámi. Ṣé wọ́n máa dáríjì mí báyìí? Wọ́n á dáríjì yín. Gbogbo wa náà la máa yọjú sí wọn nígbà tá a ti rí bí ọ̀rọ̀ ṣe rí báyìí. Wọ́n máa dáríjì.
pásítọ̀ ẹ wò wọ́n ti ń yí. ìyá wa ǹjẹ́ ẹ ṣetán láti gba Jésù Kristi. Màmá mi o, màmá mi abiyamọ. Màmá mi o, màmá mi abiyamọ. Rírò tènìyàn, ṣíṣe ní tolúwa ọba. Gbogbo ìgbìyànjú tí ìyá wa yìí gbà lórí ọmọ ni wọ́n pè nítorí kí ìṣù ọmọ lè jiná fún wọn jẹ. Ṣùgbọ́n ohun táwọn ò mọ̀ ni wípé kò bá ṣàǹfààní káwọn gbàdúrà wípé nígbà tó bá dọjọ́ alẹ́ káwọn ní ànító àti àníṣẹ́kù kí wọ́n lè má wu ọwọ́ ọmọ kí wọ́n tó jẹ. Ọgbọ́n ènìyàn nìkan rèé o. Èyí máa jẹ́kọ̀ fún gbogbo abiyamọ tó jẹ́ wípé èrò wọn ni wípé tọ́mọ àwọn bá ti dàgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ oúnjẹ àwọn ti dé ní àkókò tó yẹ kí wọ́n fi ìrètí wọn sọ́dọ̀ Olúwa tó dá ayé òun ọ̀run. Erùpẹ̀ ni àwa yóò sì di erùpẹ̀. Brother. Màmá mi o. Màmá mi màmá mi o, màmá mi abiyamọ. Màmá mi o, màmá mi. Màámi, ẹ foríjì wá tí gbogbo èèyàn bá fi yín sílẹ̀ kò tọ́ sí mi àtàbúrò mi. Màámi, màámi kò tọ́ sí mi àtàbúrò mi láti Màmá mi o. Farayọlá, Farayọlá.